mọdé lóní kókó bẹ̀rẹ̀ kàkà bí ọ̀tàwọ̀ bí àlàpà ọmọ eré gbókun yẹn bọ́dẹ̀ o akátapá pèrè wómú afárádá afárá ọ̀dájagunlá bí ọ̀sọ́dọ̀ odò láyé ìfarakómi ẹ máa gbóhùn ẹnu mi kàkà bí etí ṣe yẹ ká ikọ́ ló parapọ̀ tó mọ́lé èrò parapọ̀ wọ́n má jìyàn àwọn ọmọ Yorùbá kárí àyè pátá ẹjá náà fi máa ṣọ̀kan àjọṣepọ̀ fèlèjẹ ní àjọṣepọ̀ wọ̀ nínú Ọláwálé ìdàgbàsókè Yorùbá ní ọmọ ìjẹ̀wá Yorùbá pátápátá ọ̀pọ̀ gbòógì nínú kan tẹ́tí máa ń pèpè Yorùbá kárí ayé òní Eleha TV lórí ìkànnì Facebook níbi tá a ti ń ṣètò Yorùbá nation àti ṣẹ̀ṣẹ̀ ọmọ aládé ni wá o ọ̀tá ló lè bá ṣàwà ẹ wá wí fún mi gbogbo ọmọ Yorùbá ẹ mọ gbóhùn ẹnu mi mo pé ẹ dìde èsè ká fẹ́ ṣàṣàwà nù ká mọ̀ pé tẹ̀lé ẹlẹ́ni kiri ẹ mọ̀ tẹ̀lé Eleha TV lórí ìkànnì Facebook ọ̀gá nìkan láwùjọ òkúta ọ̀gá níyọ láwùjọ ìrùpẹ̀ akífoyin sẹ́nu ká tutọ́. ẹ bá mi dáàgì àwọn èèyàn ẹ bá mi ṣí ẹ káàkiri. ó ti gòkè odò kábàárà tó já àyànfẹ́ mo pé máa wí kan gbọ́dọ̀ wí láíláí Eleha TV gbogbo iṣẹ́ takuntakun èlé ọmọbìnrin ló ti gbó ara Ọ̀yọ́ mọ̀ ọkọ àtúrè bàbá wọn mọ̀ jẹ àyè ọjọ́ ọ̀tá mọ́ inú ẹ̀kúlẹ̀. ẹ bá mi ṣí ẹ o. ara ló kàn mí lórí jíjọ alábala sọ̀jẹ̀ mọ́bọ̀dẹ̀jẹ̀ balẹ̀ rẹ̀ kó eléégún ọmọ àrùkù wọjà mọ́ta máa gbóhùn ẹ̀yọ̀ mi dáadáa àrùkù ìbẹ̀ lọ́jà yóò ṣe ìkúrú àrùkù ìbẹ̀ lọ́jà yóò tàkàrà lùkúrùkù ìbẹ̀ lọ́jà àwọn àtòkù dúdú máa gbóhùn ẹ̀yọ̀ mi eré dìgbò ara ọ̀yọ́ mọ̀ ọ̀ àgbèrè bàbá ọmọ jẹ bọ́ bá délé bá mi kí bàbá mi o Sunday o sọ́jọ́ máa dé yẹmọ Ìgbòho sá ọ̀gá tiwa gángan ló sá òòsà ní Ìgbòho ẹ̀là kan kì í bá gbé òkú wọ́wí ọmọ adé yẹmọ kọ́ ọmọdé nílẹ̀ láwùjọ àṣẹ Ìgbòho rẹ̀ ọmọ àtàpẹ́tẹ́ nù mí ọmọ gègèlè mẹ́kọ̀ọ́ ìlòdò sànyà òde mi ní bàrá ìdímọ̀ ṣe lómi kò ṣe ń ṣẹ́ sí mi lẹ́nu. ẹ bá mi táàgì àwọn èèyàn gan. Onígbòho mọ̀ ẹ bá mi ṣí ẹ káàkiri. ọ̀kan tẹ̀ ọ̀kan yókù ìlọ́mọ aláyé mi ránṣọ máa gbóhùn ẹnu mi dáadáa ọmọ òkúta mẹ́ta òkè tó ọ̀kọ́kọ́ mi lẹ́sẹ̀ lánàá ọ̀kọ́kọ́ mi lẹ́sẹ̀ lápọ̀ ọ̀kan nígbà mọ̀ ọ̀nà kí ni mo wá ṣe nígbòho mọ̀ rẹ ọmọ àtàpẹ́tẹ́ inú mi ọmọdé gègèlè lójó sànyà Eleha TV kékeré látàmọ́ ti fi sọ̀kò ojú ọmọ gàjọ̀dá rẹ̀ àṣẹ ọba èèyàn tó bá ní ọmọ ṣe tọ́ fẹ́ ọ̀pá ikú àṣẹ wà ọ̀pá ẹja nírẹ̀yìn ẹja àṣẹ wà nírẹ̀yìn ìbáyé àṣẹ àgbàlẹ́bí nírẹ̀yìn wàlúfà àṣẹ ọ̀dájú rẹ̀yìn àbíàgbọ̀ kọ́ ọmọ rẹ̀yìn gbogbo àṣẹ àṣẹ wà àyànfẹ́ God bless you my baby Olódùmarè á bá mi dá isi ọmọdé ni ẹ́ wàá dàgbà wàá dògbò níyàn kú mo kí gbogbo ọmọ aládé káàkiri orílẹ̀-èdè Yorùbá àti gbogbo àgbáńlá ayé níbikíbi tí ọwọ́jà ètò èmi Ifakayinsola Ọ̀ṣúnìkẹ́ ọ̀ríjìnà ọmọ ọkọ ọmọ Ọ̀rúnmìlà ọmọ Odùduwà ọmọ Ṣàngó ọmọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ayù awẹ́dẹ kó tó wẹmọ ọmọ Yemọja ìyáláyà yín ló dé yìí o ìyáláyà yín ti dérú ètò gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rò pé okùnbi tírú àwa ìfẹ́ gbà irọ́ lẹ pa ẹ fún mi ní ìṣẹ́jú méjì.
original ọmọ ọkọ Yorùbá òun náà ló sọ̀rọ̀ yìí. Èmi ni ọmọ Yewa tí ọ̀rọ̀ yé Yorùbá ni mí, Yorùbá nìran mi. Àkọ́kọ́ náà mo dúpẹ́ fún Olódùmarè ọba tó mú mi lọ láti ọjọ́ yìí tó tún mú mi padà ní ayọ̀ àti ìdùnnú. Mo dúpẹ́ lọ́wọ́ ọba àánú àrírú àlá, ọba tí ò ní gbé ẹ̀bi fún aláre, tí ò ní gbé àre fún ẹlẹ́bi. Olódùmarè ọba ètò, ọba tó ti ṣe ètò ayé kó wá bó ṣe fẹ́. Olódùmarè ọba tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa. Ọba àánú ọjọ́ pásítọ̀ tí ò jà àfà, tí ò jọ babaláwo, kábíyèsí àrírú àlá ọba àmọ̀ṣehùn, ọba lábẹ́nú à ń sá sí, ọba bìẹ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀, kábíyèsí ọba tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa, tó mọ̀ ta fẹ́ dà láyé. Olódùmarè tó ń to ètò ayé kálukú, ọ̀nà tí kálukú fẹ́ bá jíṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ba tó ní wá fi ran. Òjíṣẹ́ ni gbogbo wa, kò sẹ́ni tí ò náṣẹ lẹ́nu, kò sẹ́ni tí Olódùmarè ò fún ní agbára, kò sẹ́ni tí Olódùmarè ò ṣe lákin. Bí kálukú bá ṣe wá ṣe rẹ̀, ìwọ náà ló mọ̀ bó ṣe ń jẹ́. Olódùmarè ọba tó ṣe pé a lè wádìí ẹ̀, àmọ́ ṣáhun tí Olódùmarè ṣe sínú ayé lóríṣiríṣi, a máa ṣe kíni, a máa tọpasẹ̀ àwọn nǹkan yẹn tá a fi máa gbé Olódùmarè tóbi. Ẹ ṣe bàbá mi Robert Emmanuel Joanna àbí John ẹ ṣe, God bless you. Ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp mi. Olódùmarè ọba àánú, ọba tó ṣe ayé ti tèmi bó ṣe wù mí, ọba tó sọ ìdùnnú sínú ayé mi, ọba tó jẹ́ kí n ríran ríra mi pé Yorùbá ni mí. Olódùmarè tó jẹ́ kí n rí ìran mi ní ìran aládé, ìran ológo, ìran àánú, ìran ọ̀kẹ́, ìran tí ò jọ gbogbo ìran ní gbogbo orílẹ̀-èdè àgbáyé pátápátá. Olódùmarè ló ṣe bẹ́ẹ̀ o, kì í ṣe èèyàn. Nítorí pé àná kan tá a bẹ̀rẹ̀ tí ìdojúkọ wáyé, ẹ jẹ́ n kí ọba tó ní mí tán kí n tó gbabẹ̀ yẹn lọ, torí ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ bára wa sọ lẹ́nu. Kábíyèsí Olódùmarè ọba àánú, ọba àrírú àlá, ọba àmọ̀ṣehùn, ọba tó ṣe pé tó bá wù ú apani, tó bá wù ú ajíni, tó bá wù ú ayeni, tó bá wù ú amúni, tó bá wù ú adeni, tó bá wù ú atuni. Olódùmarè ló tú èmi Ifakayinsola, ló mú mi, ló yí èmi, ló ṣe ayé mi bí mo ṣe ń fẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Àáfàá kan ò lè bá mi ṣe, babaláwo ò lè ṣe, pásítọ̀ ò lè ṣe lẹ́yìn Olódùmarè tó ní mí. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè bó ṣe ṣe ìṣẹ̀mí mi, nítorí pé ìpín mi nínú ayé ó yàtọ̀ sí tọmọlàkejì. Ìpín tọba tó ní mí tó pín fún mi nínú ayé ó yàtọ̀ sí tọmọlàkejì gédéǹgbé. Mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí tó jẹ́ kí ìpín mi kó jẹ mí lógún. Mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí tó jẹ́ kí ìpín mi nínú ayé kó jẹ́ bàbàrà sí àlámọ̀rí ayé mi. Mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí tó ṣe pé ìpín tó pín mi kò pín ọmọlàkejì. Mo dúpẹ́ lọ́wọ́ Olódù tó mọ ààrẹ, ọba àánú, ọba àkìkì tán, ọba tó ṣe yí pé kò sí nǹkan tá a lè fi ṣàkàwé ọba tó tóbi tó tóbi tó tóbi tó tóbi tó tóbi tó tóbi tó tóbi. Kábíyèsí Elédùmarè. Òun lọ́ba apani, òun lọ́ba ajíni, òun lọ́ba ayéni, òun lọ́ba amọ́ni, òun lọ́ba amọ̀yàn, òun lọ́ba tí ń múni, tí ń deni, tí dẹ̀ ń yọ̀yàn nínú ọ̀fìn. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tí ò jì mí sọ́fìn, ó ń yọ mí lọ́fìn ni. Gbogbo bó ṣe lè wá hùn kí ọ̀tá tó lórí èmi Ifakayinsola Ọ̀ṣúnìkẹ́ Àṣàbí Àdè, ọmọ Yewa tọ̀rọ̀ yé, ògidì ọmọ ọkọ, ọmọ Ìgbòho òòṣà, ẹkùn ọkọ Fúlàní alébọ̀ lẹ́yìn jagunlabi ńlára iwájú ẹkùn tagiri gbéra ẹ̀ níjà, lẹ́yìn ọmọ kò sọ ọmọ ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ògùn adúláwọ̀. Olódùmarè gbogbo bó ṣe lè hùn kí ọ̀tá tó lórí wa, ẹ bá wa jẹ́rí wọn. Wọ́n láà pé wọ́n lọ́ba tó pè mí tó gbéṣẹ́ lé mi lọ́wọ́. Wọ́n sọ nínú Kùránì fún wa, wọ́n sọ pé Kùránì ò pé obìnrin dá sọ̀rọ̀, bọ̀ Olódùmarè wá ń yan àwọn obìnrin, ó ń yọ wá torí pé ó mọ̀ pé gbogbo ọ̀nà la fi ju ọkùnrin lọ. Gbogbo ọ̀nà lobìnrin fi ju ọkùnrin lọ, tí ò sẹ́ni tó tiẹ̀ lè tó lè ṣàkàwé yẹn. Gbogbo ọ̀nà la fi ju ọkùnrin lọ. Àmọ́ ṣé agbára tí ọba adániwáyé fún obìnrin
ó pọ̀ púpọ̀ tó ju tọkùnrin lọ. Olódùmarè kàn fi ọkùnrin ó fi ṣe aṣíwájú wa, ó fi ṣe adé orí wa, ó fi ṣe ẹni tó ṣe pé òpómúléró fún wa. Tí ọkùnrin bá wá mọ̀ ọ́ ṣe ní ọ̀dọ̀ obìnrin, ògo ọkùnrin á máa búyọ, á rò pé mímọ̀ ṣe ti tòun ni. Ọkùnrin yẹn á máa yan fandafanda, á rò pé mímọ̀ ṣe ti tòun ni. Kò mọ̀ pé ẹni bá nẹ́ni nímọ̀ sàn kò ní í mú kíkan. Bẹ́ẹ̀ ni ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá nation and no going back. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí, tó ṣe mí ní obìnrin, kò wá ṣe mí ní obìnrin lásán. Ó ṣe mí ní akíkanjú obìnrin. Ó ṣe mí ní ẹni tó ṣe yí pé ó mojú, ó mọra. Ó ṣe mí lẹ́ni tó ṣe yí pé kò retí ọkọ kó tó jẹ. Ó ṣe mí lẹ́ni tó ṣe pé kò retí ẹbí kó tó dà nǹkan tó fẹ́ dà. Ó ṣe mí lẹ́ni tó ṣe pé kò retí ọmọlàkejì kó tó máa ṣe kíni, kó tó máa ṣe gudugudu méje yàyà mẹ́fà. Olódùmarè wá ṣe mí ní ògo, ó ṣe mí lóore tí mo tún jẹ́ ni tí mo wá ríra mi nírí pé Yorùbá ni mí, Yorùbá nìran mi. Kò ṣe mí lẹ́ni tí wọ́n ti máa fi ẹ̀sìn kó ọpọlọ ẹ lọ tí ò fi ní ríran rí ìran ìgbà ìran mi leléyìí, ẹ̀yà mi leléyìí. Ẹ̀sìn lè má pa wá pọ̀, ìran pa wá pọ̀. Olódùmarè wá jẹ́ kí ó wá jẹ́ kí gbogbo ònira tí àwọn àáfàá tí wọ́n ní mi lára lánàá, ó wá jẹ́ kí ìdùnnú àwọn ọ̀ràn mi kó tún máa pọ̀ sí nínú ọkàn mi. Ó jẹ́ kí ìfẹ́ ìran mi kó tún máa pọ̀ sí nínú ọkàn mi. Ó ń jẹ́ kí n tún máa ríra mi nírí pé ìran ológo ni mí, ìran aládé ni mí, ìran oníyì ni mí, ìran ọ̀dùnní ni mí. Ìran tó ṣe pé Olódùmarè ò dárú ìran bẹ́ẹ̀ sórí ilẹ̀ ayé rí, òun nìran Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àáfàá tẹ́ frustrate mi. Oore lẹ ṣe fún mi o. Oore ni ibi ẹbẹ́ wa délé ní o, oore ni. Tẹ́ ẹ̀ bá lé wa ni àwa gan ò ní sáré. Bàbá mi Jímọ̀ Gaskia, ẹ bá mi sẹ́ẹ̀dì nǹkan tẹ́ ẹ sọ yẹn sórí WhatsApp mi 08102893269. ẹ bá mi sọ sórí WhatsApp mi understand nǹkan tẹ́ ẹ sọ yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nítorí pé inú mi máa ń dùn níbi tí ọ̀rọ̀ ayé mi dé lórí ìran Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àáfàá tẹ́ frustrate mi, gbogbo ẹ̀yin onímẹ́sẹ̀jì ọ̀ràn, onímẹ́sẹ̀jì àgbákò. Mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé oore lẹ ṣe. Tẹ́ bá mọ̀ pé ibi tí ọ̀rọ̀ èmi Ifakayinsola Ọ̀ṣuníkẹ́ máa já sí leléyìí, ẹ ní ṣe. Bọ́ ọba mi ló sọ pé ó yẹ ẹ máa lọ ṣe sẹ́. Gbogbo ìdààmú tẹ́ bá ní ó yá ẹ máa lọ sọ̀rọ̀ débi pé kẹ́ ẹ fi tì mí débi ire. Mo dúpẹ́ o. Olódùmarè ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tó tún kù tẹ́ tún fẹ́ máa sọ̀rọ̀ sí mi, ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá o. Gbogbo ẹni máa bú mi tọrọ mi á fi dayọ̀, ẹ bá mi ránwọ́ sí mi o, ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá o. Jímọ̀ Razak, ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín. Níbi tí ọ̀rọ̀ ayé títí wá dé yìí, àwa ti kó nínú ẹni tí wọ́n máa sọ pé ó yá ẹ lọ shut up ẹnu ẹ̀. Nítorí pé ability ó yàtọ̀ sí abínibí. Abínibí ó yàtọ̀ sí ability. Àbímọ́lélẹ́yìí òun la ṣe ń sọ fún yín láti lè pé ẹ lọ gọ́gù sáàṣì ẹ̀. Tá a bá ń sọ pé a kì í ṣẹgbẹ́ ẹ̀yin kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, kì í ṣẹ́nu. Nítorí pé ìrírí ni wọ́n ń pè lágbà. Ìrírí ó jẹ́ ẹ̀ka gbà kó máa bínú bí èwe, ìṣẹ̀lẹ̀ ó jẹ́ o. Kágbà ó lè túnà àṣírí, bọ́mọdé ń gégi, àwọn àgbà ló mọ bí máa wó sí. A kí gbogbo wa lẹ́ẹ̀kan lórílẹ̀‐èdè Yorùbá, a kí wa lẹ́ẹ̀kan sí. Ojú òní ti wá nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Mo kí gbogbo ẹ̀yin viewers mi, ẹ̀yin followers mi, gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí. Ìyàwó ó tójọ́ mẹ́ta àrí lórí ètò, ó tójọ́ mẹ́ta àrí lórí ètò. Ẹ mọ̀ pé mo ti sọ ní last program mi, mo ní mi ní data àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tí n bá wá ṣe data tá a bá ṣe ní 2000 sí, wọ́n máa fa lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Gbogbo àwọn nǹkan yẹn ó tún wá jẹ́ kí nǹkan yẹn tún wá kó tún mú rẹ̀wẹ̀sì wá. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ, Olódùmarè nìkan ló mẹni tó lè ṣe o.
nítorí pé bí n ṣe wà yìí àwa ti kó nídìí pé ẹni tó máa sọ pé òun nídìí nǹkan kan tààtún máa tólú ẹ̀ máa fi irọ́ yírọ́ kò jọ. Fóònù tí ẹ máa ń pè sí fóònù tẹ́ ń wò yìí ó máa ń gbóná tí n bá máa fi ṣe program tán tí n bá máa fi ṣe tán bẹ́ẹ̀ yẹn ó kàn máa dédé kú ni ó ti yé ó máa dédé kú ó ti weakness yẹn ti pọ̀ jù so àwọn èèyàn dẹ̀ máa ń complain pé àwọn ò kì í rí kọ́ọ̀pì ìgbà míì nìkan data tí máa ṣe program lẹ́nu ọjọ́ mẹ́ta ó yẹ kẹ́ máa watch ẹlòmíì wọ́n máa lọ pè sí orí the other one so tá a bá rẹ́ni tó lè ṣèrànwọ́ iPhone fún mi mo need iPhone ni mo need ẹni tó máa sọ pé òkè o ara á fún ẹ o fún ètò yìí náà ni nítorí fóònù yìí inú ọmọ ọkọ Yorùbá náà sẹ́ndì fóònù yìí sí mi but tó bá ti ṣiṣẹ́ jù ó máa ń gbóná gan tó bá dẹ̀ ti gbóná bẹ́ẹ̀ yẹn ó kàn máa dédé kú àfi tó bá tutù ṣe mọ̀ pé iṣẹ́ tá a fi ń ṣe kò kéré màá fi upload màá fi ṣáàtì màá fi ṣe gbá àṣe zoom meeting àṣe léyìí àṣe tọ̀hún so irin iṣẹ́ la níìdì àwọn nǹkan tó tí yóò jẹ́ kí program yẹn lọ over and over nìyẹn so ẹni bá lè ṣèrànlọ́wọ́ ẹ̀ Olódùmarè á tó fún gbogbo wa bíbẹ̀ yẹn ṣe rí nìyẹn. Yorùbá nation are no going back ẹ jẹ́ kí n ju eléyìí sílẹ̀ kan jàre. ọ̀pọ̀lọpọ̀ tí mo bá ń ṣe ètò ẹ bá mi. ọ̀pọ̀lọpọ̀ máa understand o. ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ fa òwò ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ fa. àtúgbèdè. ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ fa òwò ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ fa. jòjòló ọmọ kékeré jòjòló àwọn lọ̀rẹ́ Ọ̀rúnmìlà o ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ fa. ó ṣe pàtàkì ní oríta bíi ti adé yìí kí gbogbo àwọn ọmọ tá a jẹ́ kò tó dire ká mọ ohun tí Ifá sọ kìí ṣe fún iṣẹ́ babaláwo nìkan ni Ifá wà fún. Ifá ni ẹ̀kọ́ tí Olódùmarè gbé kalẹ̀ ní fásitì tí Olódùmarè gbé kalẹ̀ fún gbogbo àwọn ọmọ kóòtù òjíire láti máa lọ. Gbogbo àwọn àṣà àti ìṣe Yorùbá wa inú Ifá ni gbogbo wọn ti jáde. Gbogbo bí a ṣe ń ṣe nǹkan wa nílẹ̀ Yorùbá lọ́nà tó tọ́ ọmọ ìfálẹ̀ ti bá pàdé. Kódà àwọn ìtàn wa tó fara bàbá mi Robert Emmanuel John wọ́n ní iPhone 600,000 700,000 ẹ̀kọ́ ó ti mọ tí ò tọ́ láti ṣe. Ẹni tó bá gbọ́ Ifáyé kò ní jalè kò ní báyọ̀ wà burúkú lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí wọ́n níye tí wọ́n ń ta nìyẹn. nítorí ìdí èyí ó kéré nù nǹkan tọ́mọ ọkọ Yorùbá lè ṣe. láti kọ́ Ifá láti mọ̀ ọ́. báwo lẹ wá ṣe lè kọ́ Ifá? ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ pé Fátòsì àwọn ti gbìyànjú àti kọ́ Ifá ṣùgbọ́n kò dúró lórí àwọn máa ń gbàgbé. ó dàbí pé àwọn nídìí ogun sọyè, ó dàbí pé àwọn nídìí báyìí, àwọn nídìí gbà, àwọn nídìí àwo. àwọn mìíràn tilẹ̀ sọ pé àwọn lọ sílé àwọn olóòṣà láti kọ́ ìṣe òòṣà bóyá Ọ̀ṣun ni àbóríṣà ńlá ṣùgbọ́n kò kì í dúró lórí àwọn. ìdí nìyẹn tí a fi gbé fídíò yìí kalẹ̀ fún gbogbo mùtúmùwà láti lè mọ bí wọ́n ṣe máa kọ́ Ifá lákọ̀. torí ibi tí mo fẹ́ lọ kọ́ nìyẹn mo kàn ti jù yẹn sí kán lè mọ̀ pé digbí ni mo wà. tá a bá ṣe program lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ má rò pé bóyá àbíyẹ wọ́n ti private chat ẹ̀ lẹ́yìn àbí ò sí lórí ètò mọ́. èmi ti sọ fún everybody pé bàálù tó ti lọ náà ń ṣẹ́wọ́ sí. àwa kúrò ní àti kọjá gbogbo trash gbogbo shit yẹn. Ifakayinsola lèmi ẹ mọ̀ kó tó lè di pé bí mo ṣe rí kí n dẹ̀ sọ pé mo ṣe mí ṣe rò pé rọrùn ni kò rọrùn àmọ́ ṣọ́ba tó ni mí ló ń tò mí. èmi kúrò lẹ́ni tí èèyàn lè push. tó bá frustrate mi lórí nǹkan kan màá wá balance, màá dúró tán, mi ní ga tán, màá balance, màá wá dúró lórí nǹkan yẹn pé èmi ni mo ní life mi, èmi ni mo náyé mi. Ibi tọ́jú orí mi dé yìí mo ti kúrò lẹ́ni tí wọ́n máa sọ mú pé lọ ṣe báyìí. ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ Ọ̀fà o, ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ Ọ̀fà. ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ Ọ̀fà o, ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ Ọ̀fà. jòjòló
ọmọ kékeré jòjòló àwọn ọlọ́rẹ́ Ọ̀rúnmìlà o ẹjọ́ kan ọmọ yìí kan fá ifá orí mi rèé o ẹlẹ́rìí ìpè àtórí ẹni tí ò tún wọn ṣe ọmọ ọkọ Yorùbá ni mí mo ti sọ fún yín lánàá mo ní kẹ́ ẹ máa lọ kọ́fá bàbá mi yìí sọ wọ́n ní Fọwọ́sí inú pé ẹni tó bá kọ́fá kì í ṣe pé ó fẹ́ lọ fi ṣe babaláwo just for experience kó o fi lè mọ kàǹkà Olódùmarè àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ti fi júrujúru bù ẹ́ látara bó ṣe ń tẹ̀lé àwọn kọ̀ọ̀kan káàkiri ojú àwa wá ìsibí ojú tí wá ṣe láàyè ẹnì kó lè fi hàn kan bòmí lójú àná Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ni fún àwọn ọ̀ràn títí ẹ̀ Jésù Kristi alayhi salatu wasalam òjíṣẹ́ ni fún àwọn ọ̀ràn títí ẹ̀ Ọ̀rúnmìlà Olódùmarè rán wá sí àwa Yorùbá òjíṣẹ́ ni fún àwọn ọ̀ràn títí wa ohun tó bá ń kálukú ló lè ṣe nínú ayé ń sá life flower àwa ti mọ Olódùmarè táwa ń sìn ẹnì kò lè sọ fún wa pé ajẹja náà dè máa gbolo náà ń pè ní sandin. mo kí gbogbo wa ní orílẹ̀-èdè Yorùbá a kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ gbogbo wa a kú bí gbogbo wa ṣe ń sá sókè tá à ń sá sódò a kú bí jíjẹ bí oúnjẹ àárọ̀ ṣe bá ti tọ̀sán títọ̀sán ò bá talẹ́ akú báyé kálukú ṣe ń rí akú bí kálukú ṣe ń lo ayé aláyé tí ò rí tiẹ̀ lò akú bí kálukú ṣe ń pàtẹ tí ò sí títa ọjà akú báwọn ọba Yorùbá bí wọ́n ṣe ń ṣe àwa ìran ọmọ aládé a máa tó wà alright a máa tó wà alright ṣe rí ẹ̀gún ó ti ń débi ó ń ta mí ó ń ro mí ó ṣe tán àti yọ ni àtúkù báwọn báǹkì Nàìjíríà wọ́n tún ṣe bẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ pé ní ìsìnkò sówó ní báǹkì mọ́ tẹ́ bá dẹnu ATM wọ́n á fún yín ní 5,000 yẹn máa gbà lẹ́ẹ̀mẹ́ta ẹ máa kọ́kọ́ gba 1,000 2,000 lẹ́ẹ̀mejì tẹ́ bá wọnú báǹkì 10,000 náà máa fún yín àtúkù palẹ̀mọ́ cashless policy tá a tún fẹ́ mú lọ́dún tuntun 2024 ọmọ Yorùbá ọmọ aládé ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì nítorí pé ọpọlọ ẹlòmíì ti dàrú nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn politician àmọ́ ṣá mo wá ṣe àwárí mo ronú mo jókòó mo ro àwọn nǹkan tó pọ̀ nínú ìran Yorùbá pé tí ìyà ò bá jẹ ọ̀pọ̀lọpọ̀ orí gbogbo wò kí n pé ìgbà tó máa dé yẹmọ́ dìde lánàá àwa dìde tọkàntọkàn àdìde tán a gallant adúróore adúró tí ọmọ Adéyẹmọ tọkàntọkàn pẹ̀lú àlàáfíà tánú àwọn kan ń sọ̀rọ̀ sírú èmi pé kí ló kèmí tán bá fẹ́ gborílẹ̀-èdè Yorùbá kí ló fi pọ́n èmi Jésù dẹ̀ ti sọ fún wa pé bàbá dáríjì wọ́n nítorí pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe ìdí tó fi kan àwa lánàá lélẹ́yìí o ìyàtẹ̀ wà nínú ẹ̀ tó bá yín mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu a fẹ́ kí àpò ráìsì di 60,000 70,000 50,000 ṣé àwọn pé 54,000 àpò ráìsì báyìí a fẹ́ káyé yín rírà dáradá a fẹ́ kẹ́ ẹ láyé aláyé a fẹ́ kó go ọmọ Yorùbá kó búyọ làwa ṣe dìde la ṣe dìde ti ọmọ Adéyẹmọ ṣé ẹ mọ̀ pé n tó bá yé ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ìjẹ́ lórí ìrìn àjò Yorùbá nation yìí tó yẹ kí gbogbo àjọ gbé lárugẹ orí olókun lásán ló bá yé ẹlòmíì jẹ́ lórí orí olókun yẹn tóun bá ti lè tẹ̀lé wọn òun ò ní rálùjọ náà wọ̀ ìhun tó bá yé ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ìjẹ́ tó yẹ kájọ gbé Yorùbá nation lárugẹ wọn náà máa Adéyẹmọ ẹlẹ́bọ ni ìhun tó bá yé ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ìjẹ́ tó yẹ kí àjọ gbé Yorùbá nation lárugẹ wọn ní tí Yorùbá nation bá dé wọn ò ní jẹ́ káwọn ṣe Islam àwọn ẹlẹ́bọ ló máa control orí ilẹ̀ bó ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ló ṣe pásítọ̀ mi náà àwọn ọmọ ọkọ Yorùbá kọ̀ọ̀kan tó tún jẹ́ àfáà tí wọ́n tún dìde ọ̀pọ̀lọpọ̀ ṣe dáadáa ìmí ìṣe yìí tó ríran Bíbélì ní àsọkó wá lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ àwọn tó ń dúró lọ́mọ ọkọ wọ́n dúró àwọn ọmọ àlè náà dẹ̀ pọ̀ bìbà abatapa irú èmi wá rí iṣẹ́ tó máa Adéyẹmọ gbé kalẹ̀ àti bàbá wa Bánjí Akíntóyè mo wá dìde pé mo gbọ́dọ̀ gbé orílẹ̀-èdè mi lárugẹ ló fi túmọ̀ sí pé ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ
ìwọ ni èmi ní ògo adúláwọ̀. Ògo adúláwọ̀ la fẹ́ jẹ́ o, la bá dìde káká gbé orílẹ̀-èdè Yorùbá. Ẹ̀yin kan máa dìde ẹ máa fà á wálẹ̀. Ṣé ẹ mọ̀ pé ìfàwálẹ̀ tẹ fà á wálẹ̀ asunkun símú ni? Ẹ rò pé tí ò bá wá níkun á wá ní kẹ̀lẹ̀bẹ̀ ọ́ kó bá gbé jáde. Ikun tẹ́ ẹ sún símú lánàá tẹ́ ẹ jẹ́ kí Yorùbá nation kó lọ bó ṣe lọ. Tó bá jẹ́ bí gbogbo ọmọ kọ́ ṣe dìde, nìyálọ́jà dìde, lọ́lọ́ṣẹ́ ọwọ́ dìde, lóníṣòwò dìde. Tó bá jẹ́ múmẹ́ǹtì yìí la wà ń gbà yẹn tí òṣì ti bá kálukú mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Tí kálukú ìyá ti jẹ ọ̀pọ̀lọpọ̀ kò morúkọ ilé ẹ̀mọ́ kò mọ family house ẹ̀mọ́. Tó bá jẹ́rú múmẹ́ǹtì yìí ni ẹ máa dìde. Ọmọ Adéyẹmọ ò fẹ́ kẹ́ ẹ jìyà kẹ́ ẹ tó jìyà. Ọmọ Adéyẹmọ ò fẹ́ kẹ́ ẹ tó kó òrókòtó ó wá pè fórílẹ̀-èdè Yorùbá. Ẹ yé parun mi, ẹ jẹ́ ká máa lọ. Ẹ̀yin kan máa dìde nínú àfáà. Ẹ kó àwọn ọmọ ògo ọlá, ẹ kó wọn bọ́sà. Ẹni Yorùbá nation kò ní wáyé òye, ìsìlámù nation lẹ́yìn fẹ́. Ká tiẹ̀ sọ pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa ń bára wọn mú, ta ṣíwèrè ló máa yàtọ̀. Ìgbà téèyàn bá wo ọmọ aládé ṣùṣù tó wo orílẹ̀-èdè Yorùbá ṣùṣù tó wo ìran Yorùbá ṣùṣù tó wo ìran kóòtù òjire ṣùṣù tó ní ìsìlámù nation lòun ń fẹ́ lórílẹ̀-èdè. Tá a bá múrú ẹni bẹ́ẹ̀ lọ sí Yaba póòsì kò pọ̀ jù, nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tó ń ṣe. Gbogbo àwọn owó tí wọ́n ń gbà lórí ẹnì kọ̀ọ̀kan nídìí ẹ̀sìn ó ti kó sí wọn lọ́pọlọ. Nítorí pé tó bá ṣe pé a bá rí ẹni àáfàá tó bá sọ pé òun dángájíá, àáfàá tó ní bísínẹ́sì tó ń ṣiṣẹ́, á mọ̀ pé á mọ rírì nǹkan tó fi owó àágùn ẹ̀, á mọ rírì ohun tó kójọ tó fi kójọ. Yàtọ̀ sẹ́ni tó ṣe pé fine bara ló ń bá kiri. Fine bara lọ́pọ̀lọpọ̀ ń bá kiri nínú wọn. Òun ni wọ́n ṣe gbógun ti orílẹ̀-èdè Yorùbá. Wọ́n mọ̀ pé tí Yorùbá nation bá wá sí ìmúṣẹ, àáfàá máa wá ṣẹ́ṣe, pásítọ̀ máa wá ṣẹ́ṣe, babaláwo á wá ṣẹ́ṣe. Kò sẹ́ni tí ò ní ṣiṣẹ́, nítorí pé a máa nígbàgbọ́ nínú iṣẹ́ lóògùn iṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Tí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là ń rí, bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹramọ́ṣẹ́ ẹni. Ìyá rẹ lè lówó lọ́wọ́, bàbá rẹ sì lè nẹ́sílé kan tó o bá gbójúlé wọn, o tẹ́tán ni mo sọ fún ẹ. Ohun tí a kò bá jìyà fún ṣé kì í tọ́jọ́ rárá, ohun tá a bá fara ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ ẹni. Apalára ègípaniye kan táyé bá ń fẹ́ lẹ́nì tó bá lówó lọ́wọ́, wọn a máa fẹ́ lọ́la tàbí kó wà nípò àtàtà. Ayé ẹ sí tẹ̀rítẹ̀rí tó bá dẹni tó ń rágó kiri, ayé a máa yín mú sí ẹ. Ẹ̀kọ́ sì ń sọ ní di ẹni kìíní kan ní àwùjọ. Gbogbo àwọn àkọ́sórí wọn ti kó kúrò ẹ̀ẹ́dẹ̀ fura. Àwọn nǹkan tá a fẹ́ dá padà síran Yorùbá nìyẹn. Àwọn ọ̀ràn kíran kan wá sá pamọ́ sábẹ́ ẹ̀sìn. Àwọn from bush to bush, àwọn tí wọn ò lórírun, àwọn tí wọn ò lè sọ̀tàn àwọn bàbá wọn, ìran bàbá wọn mẹ́ta kan, àwọn tí wọn ò mọbi tí ìran bàbá wọn ti ń ṣàbọ̀, àwọn tó ṣe pé àtọ̀wọ́rìn wa ni wọ́n, àwọn tó ṣe pé àwọn ọmọ àlè tí wọ́n ti dàpọ̀ mọ́ ọmọ ọkọ, wọ́n wá sá pamọ́ sábẹ́ ẹ̀sìn. Wọ́n wá sọ pé àní ọ̀rọ̀ Yorùbá nation àwọn fẹ́ dojú ẹ̀ bolẹ̀. Tí yín lè ṣe ẹ̀ṣẹ̀ tó lódùmarè, nítorí pé orílẹ̀-èdè mi máa dúró pẹ̀lú àṣẹ lódùmarè. Orílẹ̀-èdè Yorùbá máa dúró, ògo adúláwọ̀ àfọ̀hùn. Nítorí pé ìyà táwọn bàbá ti wá jẹ lánàá, àwa náà adébá omi toru ẹ̀ ta sí wa lẹ́nu. Àwa ò wá ní fìyà sílẹ̀ fáwọn ọmọdọ́mọ títí wa. Tẹ́ ẹ bá ráwọn tí wọ́n ń gbógun ti Yorùbá nation kì í ṣe ọmọ Yorùbá àtàtà. Àná kan tiẹ̀ ni wọ́n máa gbógun tì í. Àwọn kan tí wọ́n bú mi lánàá, wọ́n ti private chat ni wọ́n ti bá mi sọ pé Eleha àwọn ò mọ̀ pé ohun tó máa dé yẹ mọ́ ń sọ leléyìí. Ó ti wá dójú ẹ̀ báyìí. Ṣé gbogbo yín lè gbé káyín jáde? Gbogbo àwọn ní jíìpù ti ta jíìpù. Public announcement tó máa dọdún tó ń bọ̀ petrol máa di 1,000. 1,000 per litre ni. Bẹ́ẹ̀ ń lọ. Àwájá yìí tán nìyẹn, ó máa di 1 litre. Àbọ̀ máa di 1,000 per litre. Ṣé ẹ rí tí ìyà ò báyìí tí ì jẹ yín ẹ ní gbọ́? Ṣé ẹ mọ̀ pé àwọn kan nítorí ìyà tí wọ́n fi jẹ yín, tíjọba tàná fi jẹ yín, ẹ tún lọ sórí ìlà ẹ lọ tò, wọ́n fún yín ní 500. Ẹ wá wò ìyà tẹ́ tí ń jẹ látìgbà tí bàbá wa Tinubu ti débẹ̀ ń sìn.
ṣé ìyá 500 ni ó ti lé níyà 1 million wọ́n ti fi wàsó gba dọ́là lọ́wọ́ yìí. táwa bá wá bọ́ sórí agbágbé Abdullahi Jamiu àwọn ọmọ ọkọ Yorùbá nìyẹn ohun táwa ń sọ ń yé wọn yé kí ọpọlọ tí wọ́n ṣiṣẹ́ wọn ò mú kun mẹ́kọ̀ọ́ lákàyè wọn ò dàrú wọn ò ń ṣọmọ àlè wọn ò ń ṣe pé àwọn ọ̀ràn kan ló lọ báyà títí wọn sùn tíyà wọn wá bíbìkúbì kalẹ̀ tá a bá rí ẹnìkan tí ń jẹ́ àbùdùkìní kan bíbà tó bá fara mọ́ ohun tá à ń sọ ọ̀ríjìnà ọmọ ọkọ Yorùbá ni wọn kàn lè fi orúkọ kí wọ́n fi lọ́ọ́ máa fi jẹ́ lárúbáwá lọ́hùn ọ̀ríjìnà ọmọ ọkọ Yorùbá ni tá a bá rẹ́ni tó ń takò èmi Ifakayinsola nítorí orúkọ tí mo ti ẹ̀ jẹ́ ìmọ̀ mọ̀ pa ó máa ń mú ẹ́díkì bá ọ̀pọ̀lọpọ̀ nínú yín àwọn òdẹ send ayé tiwa làwa ń ṣe àwọn òṣàyé aláyé níbi táyé tiwa dé àwa ti kò nẹ́ni tó máa fọ́ fún àfáà kan fún pásítọ̀ kan pé báyà pé a ṣe bákan lọ àwọn òsínú gbogbo tíráàjì òṣì yẹn ẹ wá wo bí tá a bára wa dé àpò rice 54,000 ó sì ń lọ ní o kẹ́ẹ̀gì òróró sì ṣé kò ti di ìyẹn ti di 40 something thousand ní kẹ́ẹ̀gì òróró báyìí 40 something ní kẹ́ẹ̀gì òróró. bẹ́ẹ̀ ni Adémọ́lá Adélani olórúkọ bàbá mi ọmọ Adélani ni mí o ọmọ aládé ni mí Adélani lo orúkọ fàdà mi Adélani ọmọ Adélani ni mí o Adélani lórúkọ bàbá mi ń jẹ́ mo kí Adélani jàre ọmọ àlè ti pọ̀jù nínú ti Yorùbá ìgbà téèyàn bá wò ṣùṣùṣùṣùṣùṣù tí wọ́n ń sọ pé rú èmi tẹ́mi ń sọ̀rọ̀ yìí wọ́n ní bẹ́ẹ̀ bá mọ erin gbóhùn erin ni tẹ́ ẹ máa sọ pé kẹ́mi mórí wá kí n fọrùn sílẹ̀ o nítorí pé ìyáláyà yín bọ́ síta ó ń sọ̀rọ̀ ó ń tú àwọn èèyàn sílẹ̀ nínú ìdè. àórí ọlá ẹ ṣé mo dúpẹ́ ọjọ́ kan pẹ̀lú ẹ ṣé gan. tẹ́mi bá wá sọ̀rọ̀ èmi lẹ́ máa ṣọ́ online èmi ò lè fọ́ fún orúkọ tó bá wù kẹ́ ẹ̀ pa wá yìí àwọn ò fọ́ fún ya yín àti ẹ̀fọ́ fún bàbá yín àrí ti yín rò nítorí pé ọmọ aládé lèmi pè lórí péjì mi ìran ọmọ aládé ìran ọmọ kóòtù òjíire ìran ọmọ Ọ̀rúnmìlà ní ìran ti tèmi o Ọ̀rúnmìlà òun nìran mi ọmọ Ọ̀rúnmìlà ni mí Ọ̀rúnmìlà ló ṣẹ̀dá mi sílẹ̀ ọmọ aládé ni mí ọmọ Ọ̀ṣun ni mí Ọ̀ṣun ṣèǹgẹ̀ṣẹ̀ olóyè àjò awẹ́dẹ kó tó wẹ mọ yèyé ni mí so ẹ kó ń di òṣì ṣé àmọ́ ká ti ṣe public announcement tipẹ́ àti ṣe yẹn fún yín kò yẹ kó tún máa jẹ́ bákan fún yín àwọn òun ẹ lọ gọ́ọ̀gù ẹ̀ ìyá ló ń bá yín sọ̀rọ̀ ìyá ni mí nínú ilé mi o ìyá ni mo kúkú jẹ́ ọmọ ọkọ Odùduwà ni orúkọ tó bá wù yín nìkan ẹ pè mí o ọ̀dọ̀ mi ní kún mi wà o tí ń bá yóò máa kúkú mọ́ fúnra ara mi mo mọ bí mo ṣe ń jẹ́ ọmọ ọkọ Yorùbá ni mí o ọmọ Odùduwà ni mí àtẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́ orílẹ̀-èdè Yorùbá o òun la wá ń fẹ́ orílẹ̀-èdè Yorùbá máa wáyé bó Olódùmarè ló mọ̀ gbà tàkókò. Bàbá mi ọmọ Yorùbá TV àwọn ọmọ ọkọ Yorùbá nìyẹn Abdul Alade ẹ káàbọ̀ sórí ètò mú kí ọmọ ọkọ Yorùbá lèmi èmi ò ní fọwọ́ sí júwèé lé bàbá ti tèmi ọmọ aládé ni mí ìyálóde aláṣàbí o Ifakayinsola ó dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àlàáfíà ó dẹ̀ wà nínú ayé mi àná kan à lè ṣe báyìí nítorí pé wọ́n fi bondage báyìí wọ́n fi sí wa nínú ọwọ́ báyìí násẹ̀sà ayé ara wa àmọ́ ṣá lọ́jọ́ òní o ọwọ́ tèmi ti tẹ̀kú dà o mo fẹ́ máa bèrè ikú tó pa gbogbo bàbá ọmọ Yorùbá o lọ́wọ́ ẹ̀yà alákatakítí àná kan násẹ̀sà ayé wa
àwọn kan ni wọ́n dúró tán máa mọ́nítọ̀ báwo ló ṣe rìn níbo ló gbà báwo ló ṣe ọ̀rọ̀ wo ló sọ báwo ló bọ̀ níbi tá a dé lórí tata dé ẹ jẹ́ kó jọ máa yé gbogbo wa ẹ gbàgbé òṣì àti àwa ti kọjá gbogbo nọ́sẹ̀sì yẹn ẹ gbàgbé òṣì. ibi gíga ló kù o ibi gíga ni mò ń lọ láyé ìgbà tí mo bẹ̀rẹ̀ lọ́jọ́ àná o àwọn kan sọ pé bí ló ń pa mí àwọn kan sọ pé yà ló ń jẹ mí o tí mo fi bọ́ sórí àgbàgbé àbílẹ̀ bá san bí ò san ẹwọ́ mọ́ bílẹ̀ san bí ò san ẹwọ́ mọ́ àbílẹ̀ san bí ò san ẹwọ́ mọ́ bílẹ̀ san bí ò san ẹwọ́ mọ́ bílẹ̀ san bí ò san ẹwọ́ mọ́ o bílẹ̀ san bí ò san ẹwọ́ mọ́ ẹ gbàgbé òṣì àwa kò ní àwọn sẹ́ẹ̀tì bá bí àlà àṣírí ààbò wọn máa gbé wa náà iṣẹ́ ọwọ́ títí wá tó wá jẹ à ń tẹ̀síwájú ni àánú kọ́ bá wa rìnrìn àjò aláàánú kan ṣoṣo tó jẹ gbẹgbẹ̀rún èèyàn lọ́kọ́ bá tó ní mìíràn sí mi káwa náà lè máa fò lókè bàbá ọba oṣù àìsàn ìpàṣọ ti sọ pé bílẹ̀ san bí o san ẹwọ́ mọ́ bílẹ̀ san bí o san ẹwọ́ mọ́ o bílẹ̀ san bí o san ẹwọ́ mọ́ ọkàn mi balẹ̀ ẹwọ́ mọ́ gbogbo èyí tẹ́ ẹ jẹ́ ọ̀tá ọmọ aládé tẹ́ ẹ jẹ́ ọ̀tá Yorùbá nation ẹ jẹ́ ìyà pẹ̀lú àṣẹ Elédùmarè kó Olódùmarè wọlá pé àwọn tí ò yẹ kí wọ́n kú ẹ̀mí wọn ti bọ́ lórílẹ̀‐èdè yìí nítorí tó báyìí pé bá a ṣe dìde lánàá ni gbogbo yín dìde àní wà nínú òṣìyà àní súnsẹ́yìn iwájú la máa lọ. ẹni rọ orí olókun wọn gbọ́dọ̀ yọ ẹlẹ́bọ ni orí ọlọ́sà wọn gbọ́dọ̀ yọ ẹbọ ni ẹyẹ tí wọ́n gbé sí igù ẹyẹ tí wọ́n gbé sínú map of Nigeria kí ló túmọ̀ sí ẹ mọ̀ túmọ̀ ẹyẹ ṣé ẹ mọ̀ pé ẹyẹ máa ń fò ni gbogbo ayé gbogbo yín ni wọ́n mọ́nítọ̀ ẹyẹ yẹn ẹyẹ tí wọ́n gbé sínú map of Nigeria yẹn wọ́n mọ́nítọ̀ ayé yín ni wọ́n mọ́nítọ̀ ayé ọmọ aládé kó má bàa rí bí lọ àwa wá sọ pé àlẹyẹ a fẹ́ lo orí olókun ṣé wọ́n bí ẹyẹ dá kó bọ́ sínú òkun kó má parẹ́ wọ́n ti mọ̀ pé ó jura wọn lọ ní àwa máa já yín tán tọrọ gbẹ̀rì lọ́pọ̀lọpọ̀ yín ọpọlọ ẹlòmíì ti dàrú kò ní làákàyè mọ́ tán bá ti lè fún ní 500,000 100,000 tán fún ní 20,000 ọpọlọ ẹ̀ ó ti yòrò wọ́n ṣàǹfẹ́ bí gbogbo nǹkan ọmọ aládé tó fi máa gbòdì tí wò dẹ̀ ní gbòdì ẹ̀yin ọ̀tá wa lẹ́ni nírà lẹ́ni ṣòro ẹ̀yin lẹ́nu àgbákò ìgbà tẹ́ ẹ bá sọ pé orí olókun àgbè síbẹ̀ ṣé ti lárúbáwá ni ká gbé sí ni àbí ti ilẹ̀ Jésù torí òye wa bóyá Kùránì ni ká gbé sí àbí Báíbù kíkálukú lọ kọ́ fa o níbi tá a dé yìí ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ fa o ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ fa jòjòló ọmọ kékeré jòjòló àwọn ọlọ́rẹ́ Olódùmarè ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ fa èmi náà ti lọ léèwé fa mo ti lọ léèwé fa ẹni tó bá fẹ́ kú kó lọ kú nù yín dànù ẹ̀yin ọ̀tá Ifakayinsola ìyẹn kẹmọ̀ pọ́n ti já mọ́lẹ̀ bàbá oníbẹ̀ lẹ́nu yẹn ayé àwọn yẹn ti ta tẹ́mi bá wá dìde tí mò ń sọ̀rọ̀ ẹ̀ẹ́nà okùnbi tí mo fẹ́ gbà torílẹ̀-èdè Yorùbá bá dé àtúnṣe máa bá ilẹ̀ nítorí pé àwọn alálẹ̀ tí ń béèrè ẹ̀tọ́ wọn ẹ ti fún wọn ní wọjẹ àwọn ọwọ́ tẹ́ ẹ fún wọn ló ṣe pé gbogbo ògo adúláwọ̀ ni wọ́n ń palẹ́yọ kọ̀ọ̀kan ìwọ tẹ́ ẹ fáwọn alálẹ̀ jẹ nìyẹn àwọn ogun ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ tún fún wọn ṣé ẹ mọ̀ pátó òun rìn wálẹ̀ fi ń joyè ọ̀nà ọba kan tún fi ẹrù fàáyí joyè kan oyè tẹ́yìn ò lè jẹ nílùú wọn lọ́hùn ẹ̀ ń kóyè gbogbo yín máa wà alright àtẹni tó fi wọ́n joyè àtẹ̀yìn tẹ́ ẹ wọ́n fi ń joyè gbogbo yín máa wà alright torí orílẹ̀-èdè Yorùbá máa dúró torílẹ̀-èdè Yorùbá bá dúró à ń pàṣẹ lórílẹ̀-èdè Yorùbá tiwa kẹ́ẹ̀dẹ̀ máa lọ mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wà amukun mẹ́kọ nìyí ẹ mọ̀ pé Yorùbá nation kò sí fún ẹ̀sìn kankan kò sí fún Islam kò sí fún Kìrìsìtẹ́nì kò sí fún ìṣẹ̀ṣe ìran ni Yorùbá nation wà fún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tá a bá gba Yorùbá nation wọ́n sọ pé ìṣẹ̀ṣe la máa ṣe wọ́n sọ pé kìdí kan ìjọkànlẹ̀ nìkan mo ti ẹ̀ṣẹ̀ jí ni
voice note yẹn mo wá bá èmi ò dẹ̀ ń sóògbọ́n mo kọ́ lọ profile ènìyàn mo rò pé nìkan tó ní làákàyè ni mo bá gbọ́ ìyá wa sàmà lè kàn án láìbára kàtù ẹ dákun Yorùbá nation ó wọn àwọn àmọ́ ṣé nǹkan táwọn ń gbọ́ ó mẹ́rù bà wọn kẹ́sìn àwọn má bàjẹ́ kíkiní kan má bàjẹ́ káyé àwọn má dàrú torí ẹ̀sìn táwọn ń gbé lọ ibi táwọn fẹ́ lọ ẹ̀sìn yẹn tó bá ti jábọ́ kò síbi kankan táwọn fẹ́ dé sí ẹ̀sìn yẹn tó bá ti lulẹ̀ kò síbi kankan táwọn máa lulẹ̀ sí wọ́n ṣàṣọ́ra dáradára. Àwọn tí Yorùbá nation bá dúró àwọn ń gbọ́ pé wọ́n sọ wípé wọ́n ní pé tàbí ṣùgbọ́n ẹ̀sìn ẹlẹ́bọ làwọn máa ṣe èmi ò tiẹ̀ fún lésì mo wá pe ẹnìyẹn bọ́n ṣe rí ká sàmà lè council library mo ní ẹ̀dá kẹ́ ó ti tó àlàáfíà Ọlọ́run kó máa bẹ́yìn náà mo ní voice note tẹ̀ ṣe ẹ̀mẹ́ntẹ́ ìjẹ́ tíṣà ẹ̀wọ̀n níyàwó ẹlẹ́yà mo ní point of correction mi ò ń ṣe ìyá yín o ìyá ọmọ ọkọ Yorùbá lè mi nítorí pé àwọn tí wọ́n Kùránì ti sọ fún iṣẹ́ bínú Kùránì tẹ́ gbé dání yẹn ó jẹ́ kó yẹ pé apá kan àbá dídá ẹ̀ṣẹ̀ ni Yorùbá dẹ̀ wá sọpá bámbárí ẹ̀ wọ́n ní nǹkan márùn tó ń ba ayé èèyàn jẹ́ jù wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n ó lè rí bẹ́ẹ̀ ṣé gbogbo àwọn tí wọ́n gbé ètò dání lórílẹ̀‐èdè Yorùbá tí wọ́n ń sáré lórí ti Yorùbá ṣé kìrìsìtánì ò sínú wọn pásọ̀ ò sínú wọn àfọ́ ò sínú wọn mùsùlùmí ò sínú wọn babaláwo ò sínú wọn ni ṣé wọ́n máa sọ pé kí babaláwo padà wá di Islam ni ṣé wọ́n máa sọ pé kí Islam di babaláwo ni ṣé wọ́n máa ní kí babaláwo di kìrìsìtánì àbọ̀ máa ní kí kìrìsìtánì di babaláwo ṣé kò wá sí làákàyè ni àwọn agbẹ́tasọ̀gbọ́ létí wọn ò fẹ́ kọ́ ọmọ ọkọ Yorùbá tán bọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé táwọn bá ti ń fi ohun yẹn di ọ̀pọ̀lọpọ̀ àfọ́ òní násẹ̀sì láti dá sí mo wá sọ fún wọn mo tún wá sọ nǹkan kan mo ní ẹdún ọ̀nà ẹni pé ẹ mójú tẹ̀sìn yẹn sí yín ò gbọ́dọ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ jábọ́ kò gbọ́dọ̀ ṣègbà kò gbọ́dọ̀ ṣàwo mo nínú ẹ̀sìn tẹ ẹ níyẹn ó yẹ kẹ́ ẹ lè inú bẹ́ẹ̀ ṣe bàbá rẹ̀ sí yẹn bẹ́ẹ̀ ṣe ń protect ẹ̀ ó yẹ kẹ́ ẹ lè mú nǹkan kan jáde fún wa nínú tó máa jẹ́ dáadáa náà fún wa lórí ìrìn àjò Yorùbá nation ó ní bíi kí nìyẹn mo níṣẹ́ mọ̀ pé ọmọ Adéyẹmọ́sìn ẹnẹ́lẹ́bọ ni àwa tá a dẹ̀ ṣe ti pa wa náà lẹ́lẹ́bọ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe bo kírètì tí iná ìpẹ́ fẹ́ gborílẹ̀-èdè Yorùbá fún wa ó ní kí lòun mọ̀ nípa Yorùbá lọ sọ́mọ̀ ṣùgbọ́n níṣẹ́ wá rí pé ẹ má bínú ọmọ àlè lẹ́yìn ó ní kí ni mo ní mi ìtinú àti sọ ọmọ àlè níyìn náà tẹ́ ẹ bá jọ ọmọ ọkọ ẹ̀ ní sọ pé kí lẹ mọ̀ nípa Yorùbá àwa tá a wá mọ̀ tá a mọ̀ nípa Yorùbá tá a mọ̀ ràn títí wa tá a mọ̀ bí tó ń ti ṣẹ̀dá títí wa ẹ̀ ń gbógun ta wa mo wá sọ fún ọmọ ní bàbá ṣe é fẹ́ gbọ́ Yorùbá nation ò sí fún díìnì kankan kò sí fẹ́sì kankan kò sí fún religion kankan ó wà fúnran ni ẹ̀sìn tó bá wọn ẹni kó o ṣe ò bá àmọ́ ṣẹ̀sìn wàhálà ayé títí ẹ àmọ́ ṣá public announcement fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àti ibi tí fídíò yìí máa dé tó máa kó go viral ni public announcement tó wà ń bẹ̀ ni pé tí orílẹ̀-èdè Yorùbá bá ti dúró kálukú máa ṣiṣẹ́ o àáfàá máa wáṣẹ́ ṣe o pásítọ̀ máa wáṣẹ́ ṣe o babaláwo á ṣiṣẹ́ tẹ́ ẹ bá dẹ̀ kọ̀ pé ẹ bá sọ pé ẹ ṣiṣẹ́ kájọ máa wò àbẹ̀ni tó ṣe é pé ó ṣiṣẹ́ 2 hours ó ti rí 100,000 200,000 ṣó máa sọ pé ayé ń ṣèwọ́n ó máa lọ bá àáfàá kan àbò máa sọ pé orí ló ṣèwọ́n pásítọ̀ kan lòun lọ bá àbò máa sọ pé babaláwo kan lòun fẹ́ lọ bá kọ́pọ̀lọ́ yín kọ́kọ́ máa ṣí bẹ̀yẹn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹni tó ṣiṣẹ́ 200,000 ní 2 hours tó ti ránjẹ tó lògùn tó dáa tó wà òkè tó ti wà òkè àrùn kan kò ní ráyè wọlé sí lára ìgbésí ayé ànítumọ̀ orí àpẹ́ á lè dá ronú too much of frustration ni ò jẹ́ kí kálukú lè ronú ṣé yẹn ní máa sọ pé ọ̀dọ̀ àfáà kan pásọ̀ kan lòun lọ gbàmọ̀ràn kálukú máa ṣiṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí tí mo ti fi iṣẹ́ kọ́ra Olódùmarè báyìí kan fi iṣẹ́ ròyìn mi tó bá ti rí pọ́ sọ pé ó ṣe páànù iṣẹ́ òṣì ti wọ̀ wọn bá tá a bá ṣe kọ́ba tó ní wáfà àlùbáríkà sí kálukú máa ṣiṣẹ́ àìlè ṣiṣẹ́ òun ló kó bá pọ̀lọpọ̀ àgbọ́ tí àfáà kan mo gbọ́ prógámù yẹn tó sáré pé àfáà kan pè ń ẹnìkan pè ń pé kí ló dé tá àfáà òkì máa ń ṣiṣẹ́ ó lóun wá sọ fún yín pé àfáà tó bá ṣiṣẹ́ kò mọ ohun tó ké ni kò mọ ohun tó gbà ni mo kọ́kọ́ wò pé àbí nǹkan kan kí ni mò ń gbọ́ yìí ó ní tó bá ti di pé àfáà kan ń ṣe bísínẹ́sì ó ń tagbá ó ń tàwo kán lọ worú àfáà bẹ́ẹ̀ kò kọ́ ní báyìí ẹ máa wáyé
ṣé ẹ rí ibi tí wọ́n ti ń ba yí ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ àwọn ọmọ jẹ́ àwọn ọmọ wẹ́wẹ́ wà níbi tó ti ṣe election yẹn o àwọn ọmọ yẹn náà máa wò pé àsúnù pé táwọn náà bá dàgbà wọ́n lè fi ṣe àfáà yìí fi jẹun kò dẹ̀ sí ni ẹjẹ́ káwa bá yín sòótọ́ gbogbo ẹ̀dá tó bá ń ṣiṣẹ́ àfáà láyé tí ò ní nǹkan kan tó ń pawó wọlé fún tí ò ní nǹkan tó ń mówó wọlé fún á jẹjẹkújẹ á ṣe fọ́nwọ́n ànáyìn á bà tèèyàn jẹ́ á gorí èèyàn á purọ́ á farunwọ́jú pọ̀ mọ́ ti papọ̀ àáfàá tó ṣe pé transporter ni ó ní mọ́rúwá ó ní kórópè ó ní ọ̀fàn ó ní gbogbo ẹ̀ tó ń pawó wálé fún lóríṣiríṣi òun kò ní jókòó pé òun ẹnìkan ń gbowó bọ̀ tó láti wà òkè láyà rẹ̀ arówó fìnáìsì ilé ẹ̀ àwọn ọmọ àwà òkè òun náà wà ọ̀rá ìtí wọn bá jáde rí pé yes àáfàá lélẹ̀ yà á sòótọ́ ọ̀rọ̀ torí kò ní purọ́ bọ̀ ẹni tí ò ní tó ń pawó wálé fún tó ṣe pé wọ́n torí bá ṣe tó ẹ̀ṣẹ̀ gbáyé títí ẹ wá bá ló ṣẹ̀ṣẹ̀ máa bẹ́ẹ̀ sáré kiri apurọ́ ohun tí ò ṣe aṣọ pé ó ṣe ẹ́ wọ́n á dẹ̀ bẹ́ẹ̀ fi kún un tó ṣe ẹ́. wọ́n náà fà tó bá ti di pé bá pọ́n ṣe bísínẹ́sì okò mọ́ ohun tó ké ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ wọn. ọmọ aládé ni kọ́pọlọ yín ṣiṣẹ́ kí làákàyè yín ṣiṣẹ́. àná kan gbà táwa náà fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì wa wọ́n nínú ilé nìbàdàn obìnrin ń gbé wọ́n sọ fún wa bọ̀ ohun tó ń bá wa gbé kò fáwa láyè láti lísìn sí wọn nítorí pé ibi táwa ń lọ jì ibi tá a dé dúró la sì mọ̀ nígbà yẹn bọ̀ ibi tá a ń lọ ó jì. Abdullahi Jamiu ẹ ṣé mo dúpẹ́ wọ́n ní in the mosque and praying in Arab country the imam have supermarket ṣé ẹ gbọ́ àwọn lárúbáwá níṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n ní ìmáàmù ju gbogbo oyè tó wà nílẹ̀ Yorùbá lọ agbọ́ bẹ́ẹ̀ ilẹ̀ lárúbáwá ní ìmáàmù ti níyì ó níyì nílẹ̀ lárúbáwá torí ìjọba wọn ní ètò ìmáàmù kò dẹ̀ sí ní àwọn tó wà ní Arab yẹn àtọkùnrin àtobìnrin kò sẹ́ni tó gbé sí àfáà kan lórí Áfíríkà bí náà òun lẹ́tí mọ́lẹ̀ mọ́lẹ̀ lẹ́tí ń lọ gbogbo ẹ̀ mọ́ wọn lọ́wọ́ gbà Áfíríkà bí lẹ́tí ń ṣe nítorí pé èlè dé Arab kálukú wọ́n máa ta gold ni ẹni tí ò ta gold ata tọ̀bá atajà àbáyà ata ìborùn ata gbogbo ẹ̀ wọ́n dẹ̀ tún generate owó epo tí wọ́n ń pín fún each person tí wọ́n fi ń túlù wọn ṣe ẹ wá fẹ́ máa fi yẹn compare pé ìmáàmù kò níṣẹ́ lọ́hùn ṣé báyé tí ìmáàmù tọ̀hún ṣe rí ni ti yín rí bí. mo kí ẹ̀yin bàbá mi tó dáa nínú ẹ̀sìn Islam o ẹ̀yin àfáà gidi tẹ́ ẹ dúró re tẹ́ ẹ dáńgájá tẹ́ ẹ sì é dà tẹ́ ẹ fi ìpìlẹ̀ rere sílẹ̀ fáwọn ọmọ nítorí àwọn bàbá ti tànà àgbẹ̀ wà nínú wọn dáadáa wọ́n nóko kòkó wọ́n nóko obì ó ní wọn ṣe jẹjẹkújẹ ẹ̀yin tí wọ́n wá ṣẹ́kù lẹ́nìí òun lẹ wá ń wọ́wọ́ bìsàbìsà lẹ́ ń sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ ẹ máa padà bọ́ sí kànáà ni nítorí pé gbogbo ẹ̀dá tí ò bá ti yayọ ọkàn tí ò láàgùn tó lóun fẹ́ náwó tí ò láàgùn tó lóun fẹ́ jọrọ̀ tí ò láàgùn tó sẹ́ pé bìsàbìsà lòun ń wá ó máa padà lulẹ̀ ni mo kí Portable ọmọ Ọlálọ́mí ẹkùn lọmọ yẹn Portable ọmọ Ọlálọ́mí mo kí àmì bàbá mi Adémọ́lá mo kí Portable ọmọ Ọlálọ́mí mo sì máa ṣe ètò Portable yẹn lọ́tọ̀ ẹ má kí n wọnú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí Portable kó máa fi àyè sílẹ̀ program mi yẹn máa dọ́dọ̀ ẹ̀ nítorí ó ṣe ohun tó surprise mi mo dẹ̀ fẹ́ lọ físìtì ọmọ Ọlálọ́mí náà ìjọ tí n bá fẹ́ lọ ẹ máa rí mi ń bẹ̀ àwọn òṣìṣẹ́ ni tó ń wà nílé wa wá ń káàkiri àmọ́ àwọn tiwa mọ̀ wá àwọn òráyè òṣì ẹ kú òǹdí ìyà àwọn bàbá títà náà wọ́n ní sí ọwọ́ ìyí tó bá sọ pé màámù ni wọ́n á lọ sóko látàrójọ́ Jímọ̀ nìkan wọ́n á dẹ̀ kírun ìdájí tó bá ti kírun tán ẹ̀yin ti tèní ṣé ẹ mọ̀ pé láti Monday to Friday lẹ máa wà bẹ́ẹ̀ ní ṣọ́ọ̀ṣì náà ọ̀lẹ ló pọ̀ nínú yín àwọn kan wà lẹ́ni tó ṣe pé wọ́n ń ṣiṣẹ́ takuntakun àwọn àfáà gidi tí wọ́n ní business àwọn kan ti tún takò wọ́n ní tí wọ́n bá ti sọ pé èmi àfáà oníkiní kan èmi àfáà onígbà kan wọ́n ní ká lọ worú àfáà bẹ́ẹ̀ kò mọ́ ń tóké kí ni purpose of kéwù gan kí ni purpose of kéwù yẹn ṣe bédè ni ànábì jáde láàrin wọn ó fi èdè ó fi jíṣẹ́ fáwọn ọ̀ràn yìí
òun wá láfíríkà wá gbé sínú ọpọlọ wá sọ di bàbàrà ẹni tó bá ti kéwù sí bíi kéka sọ pé ó jẹ́ nǹkan kan ní sátíkẹ́ẹ̀tì kéwù yẹn ṣe lè fi ṣiṣẹ́ ni tá a bá wá ń bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ máa ṣòṣì bí ẹran aṣẹ́wo ẹjọ́ yẹ aṣòṣì máa mọ̀ aṣọ orí burúkú má fura Islam ẹ̀sìn tó dáa ni kìrìsẹ́nì ẹ̀sìn tó dáa ni ìṣẹ̀ṣe ẹ̀sìn tó dáa ni kò sẹ́ni tó lè sọ pé ẹ̀sìn báyìí lọ́ba tó ní wá fẹ́ gbà ìwọ ni kó o mọ bó o ṣe sì í sí bí gbèsè ayé ẹ bọ́kàn ẹ bá ṣe rí ọmọlàkejì bó o bá ṣe fẹ́ kórí fún ọmọlàkejì bí àárín ìwọ àti ọmọlàkejì bá ṣe rí dáadáa tó o bá rò sọ ọmọlàkejì òun lẹ̀sìn ẹ ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ̀sìn tiyín ló dáa jù bàbá wà mọ́ṣáláṣí tí wọ́n bá pe sáfùlì láyọ̀ ẹ máa gbẹ́sẹ̀ sá fúnra yín ni ẹ ní súnmọ́ra yín náà ẹ wò yìí tí Portable fẹ́ ṣe tó ń lọ sí ṣọ́ọ̀ṣì ẹ máa wo ìlara àwọn pastors lóríṣiríṣi ṣé ọmọ lálọ́mí ò ṣe èèyàn ní woman be like us ni woman be ni àìmọye ẹni tí Portable bẹ́ẹ̀ ta ẹ̀ tó bá dé tó kówó dé báyìí á tún ka fáwọn èèyàn á tún káwó fáwọn èèyàn ẹni mélòó ló ń ṣe irú ẹ̀ Portable mo sì ń bọ̀ lórí títí ẹja rẹ̀ ní kọ́ ni mo fi sí màá dìdí ṣe prógáàmù yẹn ni àwọn bàbá ti tàná níṣẹ́ ẹ̀yìn tèmi ẹ̀ fẹ́ ṣiṣẹ́ òun lẹ fi ń ṣiṣẹ́ kiri ọṣẹ àwúrẹ́ lọ́pọ̀lọpọ̀ ń wẹ̀ kiri ẹ tuntun pa àwọn èèyàn sínú òkú nínú ayé wọn ò lè dórí wọn bọ́ wọn ò lè dá ṣèwúre láàárọ̀ wọn ò lè gbomi síwájú kí wọ́n wúre sí káyé wọn lè nítumọ̀ sí wọn ẹ ti ní tó bá ti ṣe ẹbọ ni bọ́n bá ti ṣe léyìí ẹbọ ni bọ́n ṣe tọ̀hún ẹbọ ni bọ́n ṣe léyìí ẹbọ ni bọ́n bá ti méléyìí ẹbọ ni bọ́n bá ti ṣe gbé ẹbọ ni ẹ wo bí wọ́n bá yé yín dé ìyẹn náà fẹ́ ṣe fáwa náà ọ̀fẹ́ káyé wa nítumọ̀ sí wa ìyá yín ti gbéra ẹ sọ pé ó ti lọ ẹ wá wo bí tá a dé lórílẹ̀‐èdè Yorùbá ẹ wo bí tá a dé wẹ́rẹ́ ìkan jẹlé ó ń jẹlé wẹ́rẹ́ ṣẹ́rí pé ó ti jẹ́ débi ògiri báyìí kó giri má ya lulẹ̀ ni sẹ́fà di 2000 lójú ayé yín 1918 2000 lójú ayé yín ẹ fura gbogbo ohun tá a rà dọ́bùdọ́bù ni èmi ló kàn àwọn á ti máa lóṣù keje lọ báyìí níbo la bára wa ohun tó ń ti bàjẹ́ láìmọye ọdún iṣẹ́ Tinubu nìṣòro Nàìjíríà ni Tinubu máa báṣẹ́ rẹ lọ iṣẹ́ rẹ máa ń tẹ́ wá lọ́rùn Tinubu máa báṣẹ́ rẹ ẹ fẹ́ kú gbogbo ẹ̀yin ọ̀tá Yorùbá nation ẹ fẹ́ kú o wàláhì ẹ fẹ́ kú ẹ ńlá nítorí ní gbogbo ìgbà yẹn tó bá ṣe pé bá a ṣe dìde lẹ dìde ẹ ní joyè ẹni tí ń tọrọ jẹ kiri báyìí ṣàrí pé bísíǹsì kálukú òwà òkè mọ̀ ó wà lára tèmi náà bọ̀ tèmi ò ní tó ti yín nítorí ọmọ ọkọ Yorùbá lèmi aláàánú lọ́kùnrin lóbìnrin wọn a máa wé mi wá ní gbogbo ọ̀nà nílà oòrùn ní gúúsù láríwá ni ṣe eré yìí tẹ́ ẹ joyè kànda sírìn àjọ Yorùbá nation tẹ́ ẹ bí wo ẹ ní dìde mọ́ ẹ dẹ̀ jẹ́ pánámbà yà ó ti wá di pé ká máa lọ nínú mọ́tò ó sì tó bá wọ mọ́tò kan sí ìletò láti ìletò kan sí ìletò kan wọ́n á fẹ́ lè lura wọn èmi ọmọ irin òkúkú ní sọ̀rọ̀ nítorí bí tá a bá yé wa dé tá a bá sọ̀rọ̀ wọ́n á tètè mọ̀ wá àyà àfọwọ́lẹ́rán àmọ́ àwọn ayayọ ọkàn nínú ara wa pé kábíyèsí Elédùmarè ìran Yorùbá wa tó wọ́n wá joyè orí kìkan pé à ń torí ọ̀já níta ló ń jà lẹ́yìn kùlé òun àfẹ́ káyé yín rí málamàlá ni òun lè retí ọmọdé yẹ mọ́sá ẹ wá wo bí tá a ti bára wa Christmas ń bọ̀ àti ẹ̀rẹ́ àpẹẹrẹ pọ́dún tiẹ̀ ń bọ̀ rárá àbápẹ̀rẹ̀ wà lọ́dọ̀ tí èmi lẹ́dìyẹ ní bá fẹ́ rẹ̀ dìyẹ ọdún 25,000 30 èmi ní broiler mo ní broiler ẹni bá fẹ́ rà ẹ wo èyí tí wọ́n tẹ dìyẹ lọ́dún yìí báàgì oúnjẹ dìyẹ kan 17,000 15,000 14,500 báàgì oúnjẹ dìyẹ nìyẹn tábàwá yìí ti sọ pé báàgì oúnjẹ èèyàn ẹni mélòó ló ṣe dìyẹ lọ́dún yìí àti ń jẹ breakfast wa epo ò ṣe é rà gàrí ò ṣe é rà gbogbo ẹ̀ ló wọ́n gógó ṣé yìí ò mọ̀ pé ìta tún ń lò lọ́dún yìí tún rọrùn ni
àtúnṣe ṣe bí 2024 ní let's go there ìrọ̀rùn ló máa bá dé lọ́dọ̀ àwọn ọmọ ọkọ Yorùbá orílẹ̀-èdè bí máa dúró pẹ̀lú àṣẹ Elédùmarè. Hello? Ẹ káàsán. Yes ma. Yes ma. Màá tó bá tó 5 màá dọ́dọ̀. Gbogbo nǹkan ni ò ṣe é kọlù mọ́ lọ́jà. Ẹ wo bí dá ti bára wa. Àwọn tó tiẹ̀ ní ìsìlámù làwọn fẹ́ kán tiẹ̀ gbé ìsìlámù lè ṣọ̀hún jáde ká tiẹ̀ gbọ́ ká tiẹ̀ rí àti ìsìlámù lè ṣàn àti kírísítẹ́nì lè ṣàn àmọ́ kókó ẹnu kálukú ti gbẹ ẹ̀yin ẹ̀ ní dúró wò ó tán ẹ̀ ní dúró wò ó tán ẹ wo bí tí wọ́n bá wa dé àwọn ajogun àwọn tí wọ́n ti parí àjẹ́ńdà wọn wọ́n ti wò ó pé àna ọmọ aládé sẹ́ àwọn fẹ́ tẹ̀ wọ́n mẹ́rẹ̀ ni ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà ọ̀gá tiwa ò ní kú o ẹni bá ní okun wá ṣáájú ẹkú ọ̀rọ̀ bí ẹkún òní wọ́n ń lé wọn àṣẹ́gun nítorí ọmọ Adéyẹmọ ló jírú àwa yìí lójú oorun àwọn kan wá sọ pé ó kubi tó fẹ́ gbà bẹ́ẹ̀ nìkan gbẹ́nu yọ́bọ̀yọ̀bọ̀ sọ́mọ Adéyẹmọ wọn á gbé yín ni tí ìmọ̀ ṣáàgó tábàtì ẹ̀rẹ́ ni tó ń sọ̀rọ̀ sí Ìgbòho tán bá lọ tẹrú tọ́ ẹ̀sìrú ọpọlọ rú ẹni bẹ́ẹ̀ ẹ̀rí pé kò wà kò abnormal ni ẹ̀rí pé mi ò ń reply wọn àìmọye voice note àìmọye kiri tó máa ń ṣàṣọdọ̀ mi kí n fi ṣètò mu ni ẹni bá dárò àwọn eléyìí ló ń kò mọbi tó ń lọ ni. àwọn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wà náà tó ń bú ọmọ Adéyẹmọ yẹn tó yẹ pé wọ́n ń ṣe Yorùbá àmọ́ ṣá wọ́n ti jẹ́pọ̀ Yorùbá wọ́n ti rò wọ́n Yorùbá wọ́n ti gbórí ilẹ̀ Yorùbá ṣe rere wọ́n wá ń dààmú ọmọ aládé wọn mọ̀ pé ìnira ló máa padà resort sí ayé tiwọn náà ìnira ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ wọn kò sí báyìí fẹ́ ṣe nítorí ìgbà tá a bá fi wí kàrà máa fi sán so àáfà yẹn wọ́n sọ pé táàfà kan bá ti ń ta nǹkan kan kò mọ ohun tó ké kò mọ ohun tó gbà ṣé pé gbogbo àwọn àáfà tèmi mọ̀ náwọn àáfà gidi táwa mọ̀ tó ṣe pé wọ́n ti ní nǹkan téèyàn lè tọ́ka sí irú wọn ń jẹjẹkújẹ ó ti ẹ̀ ní rí wọn kọ́ kájọ sílé kan sọ fún ẹ pé àwọn ń retí ẹni táyé ń ṣe tó máa bá wọn láwọn àáfà táwa mọ̀ àwọn respect àfa àwọn àáfà gidi táwa mọ̀ o àwọn àáfà tó yẹ pé business man ni wọ́n àwọn àáfà tó yẹ pé tó bá sọ pé wọ́n travel lẹ́ẹ̀kan trip wọn lẹ́ẹ̀kan tó máa kọ́dé kìí ṣe kékeré ẹnìkan wá lanu gbàgà bíi ìtàkùtì ọlọ́ṣọ̀ ó ní àáfà tó bá ti ṣe bísínẹ́sì tí ò ti dúró ta àáfà ẹ̀ tí ò ti dúró tì máàmù ìmáàmù tó máa dúró ṣọ́bọ̀ náà lẹ̀ ń lura yín palẹ̀ ẹ̀kọ̀ọ̀kan lẹ̀ ń jà lẹ̀ ń yàdá síra yín tábàtì ẹ̀yọwọ́ pọ́pọ́lọ ọ̀pọ̀lọpọ̀ ti kú ẹ̀ ń farawé àwọn ọ̀ràn kíran kan ọmọ aládé ẹ̀ tún bára yín jà nítorí ìmáàmù ẹ̀ ń bára yín jà ìmáàmù tẹ jẹ́nu ayé tọ́ba tó ní mí ò tiẹ̀ ríran rí yín wọ́n sọ pé ipò máàmù ẹni tó ń tọ́ni sọ́nà ṣé à ń tọ́yàn sọ́nà ni ṣé bá pọ̀lọpọ̀ yín ṣìyàn lọ́nà ni ẹni bá rí yín lórí mímbàrí tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ẹ wọṣọ nẹ́nẹ́nẹ́ wọ́n á rò pé èèyàn níwọ̀n nímọ̀ pé tìmùtìmù kẹ́gbìn dànù ni yín máàmù wọ́n ń tọ́yàn sọ́nà ni àwa mọ àwọn máàmù gidi àwọn bàbá gidi bàbá àlùbáríkà àwọn bàbá àdùnnú tí wọn ò fẹ́ kí ọ̀rọ̀ Yorùbá dàrú bọ̀ ẹ̀yin kan sápamọ́ sábẹ́ ẹ̀sẹ̀ fi ń dalẹ̀ Yorùbá rú ni àwọn alálẹ̀ ti dìde o iná máa mọ́ yín ara ní ìdààmú adébáyín àṣẹ́gun abárẹ́ni tó bá fẹ́ pè wọlé o àǹfààní wà láti pè o àyè wà láti pè wọlé. kọ́ ẹ̀kọ́ nípa òrìṣà ní ọ̀nà tí ó máa rọrùn ìgbésẹ̀ ń bẹ tí èèyàn máa tẹ̀lé tí ó bá máa kọ́ ifá tí ifá náà dẹ̀ máa yé yékéyéké ìgbésẹ̀ ń bẹ tí èèyàn máa tẹ̀lé tí ó bá máa kọ́ ìṣe òrìṣà tí ìṣe òrìṣà náà tó dẹ̀ máa yé yékéyéké nítorí ìdí èyí ẹ má jẹ́ ń dóònà pẹ̀lú ẹ jẹ́ ká wọ kíláàsì ìmọ̀ ifá lọ láti lọ wo bí àwọn ìgbésẹ̀ yìí bí wọ́n ṣe rí. mo ti gbọ́jà rè màá bá yín ní kíláàsì bàbá mi ẹ má wọ̀rì gbogbo nǹkan ọmọ aládé ni wọ́n fẹ́ pa nǹkan ọmọ aládé
wọ́n fẹ́ ba ayé nǹkan ọmọ aládé jẹ́ débi pé káwa gan tiẹ̀ máa nà sẹ́ẹ̀sì síra wa ìgbà tó ń wo ṣùṣù tán sọ pé ìran títí wa ìran ṣétánì ni ṣé Yorùbá ò ní ìran ní ṣáà anẹ́sì ọ̀rọ̀ sì ń bọ̀ kò tí ì àsìkò ọ̀rọ̀ ì tí ì tó bá tásìkò ọ̀rọ̀ yìí gáwà ìyá yìí kọ́ lélẹ́yìí ìdùnnú ló máa bá dé pẹ̀lú àṣẹ Elédùmarè ọmọ Yorùbá ní kórí ẹ̀ lọ pé kí làákàyè ń ṣiṣẹ́ ajá fìmọ̀ ṣọ̀kan ẹ má jẹ́ káwọn àtọ̀húnrìnwá kan wá dá mẹ́ẹ̀sì sílẹ̀ láàrin àwa ara wa kan dóṣì kalẹ̀ láàrin wa àwa ni kórí wá pé kí làákàyè wá ṣiṣẹ́ èmi nífẹ̀ẹ́ ràn mí tọkàntọkàn ọmọ aládé tí n bá dẹ̀ ti rí máa ń dunú sí wọn ni mo lọ sọ́dọ̀ bàbá mi kan ní ẹnujọ́ mẹ́ta yìí bàbá mi àjọ wà ní Yorùbá nation ni ìjọ tí wọ́n rí mi àpọ́nlé tí wọ́n fún mi pọ̀ wọ́n fún mi ní àpọ́nlé tó pọ̀ gan gidi tí ò kéré rárá àpọ́nlé yẹn pọ̀ gan tí ò kéré rárá ohun tá a nídìí lára ara wa nìyẹn ọ̀rọ̀ tí wọ́n kọ́ sọ tí mo sọ pé Yorùbá ni mí Yorùbá nìran mi wọ́n fọ́ ni pé ìyá wa báwọn ti lè rí yín lórí ilẹ̀ yìí wọ́n ní ẹ máa rí mi nà ló fẹ́ fapá mi ríra wa òkú ìyá Ìgbòho ta fẹ́ lọ ṣe gbogbo ala máa ríra wa clearly òkú ìyá Ìgbòho ìyá gbogbo Yorùbá àjọ máa lọ ní o Ìgbòho máa dé Ìgbòho mọ̀ rẹ̀ máa débẹ̀ o torí ìyá titi wa ni ẹ bá wa gbé gẹ̀gẹ̀ ìyá wa rèlé ìyá rè ìyá ìdùnnú ìyá wa tí ò bá lé jẹ́ tí ò bá dúgbò jẹ́ tí ò dá gbogbo ibì kankan rú kó tó di pé ó lọ láyé gbogbo ọmọ aládé kẹsẹ̀ gbogbo wa pé síbẹ̀ ṣíbáṣíbá èmi náà máa lọ bẹ̀ ọ́ a kú pamọ́ ọdún abáwa láyé mò ń retí oúnjẹ Christmas nǹkan ọdún o àwọn àbá kan sọ pé bọ́ná ń ṣe wàhálà lẹ kóra yín sí wá sí wo lẹ ti ẹ̀fẹ́ ṣe fẹ́ nìkan sì tó fẹ́ wọ̀ létí mu yìí tí sápá ti wà ń ta yìí ẹni bá rẹni fún ní ráìsì inú ọdún kò bá jẹbọ ni wọn àá jẹ ìmọ̀ yìí tó rírà tí ò ń jẹbọ tẹ́lẹ̀ gbogbo nǹkan ẹbọ ni wọ́n ti brainwash ọpọlọ kálukú ò ṣiṣẹ́ mọ́ irú àwa yìí sí orí tiwa ti pé làákàyè tiwa ti ṣiṣẹ́ tó bá sọ fún mi pé nǹkan kan ni kìíní màá ní kó bá mi tọpinpin ẹ̀ báwo ló ṣe jẹ́ ìgbà tọ́ba tó ní wá tó ń ṣẹ̀dá ẹ̀ ṣó pè é síbẹ̀ torí ọ̀ ẹ̀sọ́ pẹ́yìn ni wọ́n gbé mọ́ ayé lé lọ́wọ́ orí yín òkú àwọn ẹgbẹ́ yín lẹ́ máa bá sọ ìyàwó sínú ẹgbẹ́ yín ojú òní tiwa mọ́ kí gbogbo ọmọ ọkọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí Eleha kí ló dé ẹ̀ ṣe program àwọn nǹkan tí mo nídìí ni mo ti sọ síwájú yẹn so ẹni bá fẹ́ ra iPhone fún mi mo ní ìdí iPhone mo ní ìdí iPhone gidi òótọ́ ọ̀rọ̀ ni àwọn òṣàkówó jẹ ní ìgbà Yorùbá nation àwọn kan àti pé wọ́n á gba 10 million àwọn fẹ́ lọ ṣiṣẹ́ oyin tó máa ta wọ́n pa àìmọye náà fún 20 million àwọn fẹ́ lọ ṣe báyìí gbogbo ohun tẹ́ yẹ kẹ́ ẹ ṣe yẹn kan náà ló máa padà dojú ìjà kọ yín. abọ́yẹbọ́ ṣíṣe bàbá mi mo ṣe ogbó atọ́ asúre wòrìwò fún ẹ ṣé mo dúpẹ́ Ifá ṣe kísà àwórìndì ẹ ṣé mo dúpẹ́ Ifá ṣe bẹbẹ o Ifá ṣe bẹbẹ nínú ayé mi mo dúpẹ́ lọ́wọ́ Ifá òpònú kan ló pè mí njọ́ kan ìyá wa òun ní ìdí ẹ̀yọ̀nú kó ẹ̀yọ̀ ta ni ọwọ́ tèmi ló ti máa wá gbà ó fẹ́ ṣe ẹ̀yọ̀nú aburú wo ló wà lọ́wọ́ ẹ̀ táwọn èèyàn ò yọ̀nú sí ẹ̀ mo sọ mo ní kó lọ bọ́ba tó ní mí ọ̀ kó lọ gọ́gù ẹ̀ lórí Ifá kó lọ gọ́gù ẹ̀ ààrẹ ẹ̀yọ̀nú ń bẹ̀ àwọn olùṣọ́ ṣàwọ́nà tó lúwẹ̀ máa fi sọ̀rọ̀ ṣà ìyàwó mi ṣoṣo á sọ pé kí n wá fóun ní kinní kan àwa mọ àwọn tá a náìsì sí àmọ́ àwọn tá a dá a sí ojú òní tiwa nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o ṣé rí 2024 tó ń bọ̀ yìí ọdún ìṣerere gbogbo wa ni bọ̀bọ̀ ti lè ń kó le tó kò ní lè mọ́ wa orílẹ̀-èdè Yorùbá wá sí ìmúṣẹ.
ẹ̀dùn ọ̀nà kí ló ṣẹlẹ̀ nù ẹ bá fẹ́ pè ẹ̀ pè nù. ẹni bá fẹ́ pè wọlé ẹ̀ pè wọlé o. ọdún ìṣerere wa ló máa jẹ́ ọdún ayọ̀ ló máa jẹ́ ọdún ìdùnnú ló máa jẹ́ bó epo máa di 1,000 per litre petrol á di 1,000 per litre. àwọn black market wọ́n tà ní 750 nílé epo wọ́n tà ní 650 ó ń sún lọ díẹ̀díẹ̀ ṣé ẹ mọ̀ pé kò sí ohun tó dé tí ò bá wa lára mu. ẹ wo bí cashless policy yẹn bó ṣe le tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló lọ wọ́n ti tún bẹ̀rẹ̀ báyìí wọ́n ti ti báǹkì pa gbó wọnú báǹkì 10,000 ló máa rí gbà ẹ̀yin tẹ́ ti ẹ̀ fẹ́ ṣọdún lọ́wọ́ ìwà láyẹ̀ ẹ fi transfer ara ta lọ́dọ̀ mọ́lá transaction lẹ máa fi ra ta ẹ fi repo tẹ́ ẹ bá ti rí transfer tó bá lọ a máa dúpẹ́ ẹ wo gbogbo nǹkan bó ṣe gbówó lórí lánàá kan máa sunkún ṣe program ní bó ṣe ká mi lára wàá ti wá rí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni tá à ń jà fún ẹ jẹ́ ká máa yọ̀tọ̀ mi ara wa àánú a máa lé àwọn ọmọ ọkọ bá ṣe rí gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ wà káàkiri lórí social media tẹ́ ẹ rójú tẹ́ ẹ ń wá ìrojú kiri yẹn àti tẹ́ ẹ wà káàkiri lórí ilẹ̀ Yorùbá yìí tẹ́ ẹ jẹ́po Yorùbá tẹ́ ẹ ṣe rere lórí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ní okùnrin tá a fẹ́ gbà. ẹ káàbọ̀ sí mo ṣe ogbó atọ́yìn o àsúrè wòlíwò ẹ káàbọ̀ sórí ètò. à ń gbọ́ yín o ṣe fẹ́ dá sótò ní orí ètò ni mo wà o ẹ pè padà o. ẹ wo bí tá a ti wá bára wa ẹ wá fẹ́ fi ìjẹ̀sìn yẹn náà fẹ́ fi wọlé Olódùmarè sọ pé kórí wa pé kọ́pọlọ wa ṣiṣẹ́ ká ṣe wọ̀ mo kíta lọ lọ́hùn akọni Oòduà akọni ọmọ Yorùbá ojú òní tiwa ṣébi tá a wá dé ìṣèjà ló tọ́ sí wa gbogbo nǹkan ló gbówó lórí kò sẹ́ni rí jẹ tó gbèlè tàṣe kó rí jẹ ṣẹ́kù àríjẹ tó àríjẹ ṣẹ́kù èmi retí nǹkan ọdún o mo dẹ̀ ní ìdí iPhone so èmi nìyẹn kétò mi lè máa lọ over and over ara òní ní gbogbo wa àárín ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ mo kí ọmọ Adéyẹmọ o Ìgbòho ṣàtiwá bàbá Aláṣàbí o bàbá Ifakayinsola Ìgbòho ṣàṣeṣẹ́ takuntakun ó dúró forílẹ̀-èdè Yorùbá o àwọn ọ̀tá ni òkúkú jẹ́ ọmọ Adéyẹmọ ṣetán láti pa wá lẹ́rìn o àwọn ọ̀tá ni òkúkú jẹ́ ọmọ Adéyẹmọ ṣetán láti rẹ̀ wá lẹ́kún o àwọn ọ̀tá ni òkúkú jẹ́ àmọ́ bó ṣe lè wù kó lè tó ọmọ Adéyẹmọ ò ní kúkú òjijì o ní wáyé àsán ọmọ Adéyẹmọ bàbá Aláṣàbí o bàbá Ifakayinsola bàbá Ọ̀ṣúnnìkẹ́ni bàbá mi ń bẹ ní Germany o ọ̀hún ò ní gbóná mọ́ ẹ̀ bàbá mi ń bẹ ní Germany lọ́wọ́lọ́wọ́ o ikú òkúkú nípa ẹ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá o owó bàbá àdámì tàwa nìkan ṣoṣo olólùfẹ́ mẹ́kúnnù ló jẹ́ o aláàánú mẹ́kúnnù ló jẹ́ o ọlọ́rọ̀ mẹ̀kúnnù ni wọ́n bá lé ẹ jẹ́ nítorí mẹ̀kúnnù ni wọ́n tún pààyàn sí ẹ lọ́rùn o nítorí mẹ̀kúnnù ni kàkà kó rọmọ Adéyẹmọ ò sọ wípé no going back o no going back no going back o no going back ni orílẹ̀-èdè Yorùbá máa wá sí ìmúṣẹ aṣojú ọ̀tá alé aṣojú ọ̀tá òde aṣojú amọ́niṣe ní àfàìmọ́niṣe ní àṣeni tán bá ní dárò ojú gbogbo yín lákúkú ṣe láyé Yorùbá nation la fẹ́ o Olódùmarè ti sáyẹ̀nsì tabarẹni Tinubu ẹ bá má máa bínú mọ́ o tabarẹni tó ń bínú orí tẹ́lọ́ fífi ládé bàdí o ẹ jẹ́ kó rí yín ó lọ pé
gbogbo ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan pásítọ̀ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan torí gbogbo àfáà tó sọ pé èèyàn máa mú o ìṣọmọ tí ń fẹ́ jẹ́ tìra ni pásítọ̀ tó sọ pé èèyàn fẹ́ mú ṣọmọ tí ń fẹ́ jẹ́ bíbélì ni o ẹ wí fún wa ká gbọ́ àti bàbá aláwo bá sọ pé èèyàn máa mú o ṣọmọ tí ń fẹ́ jọ pọ́n fani ẹ wo bí tá a bára wá délé ní o ọmọ Odùduwà ẹ jẹ́ lọ jí ẹ wo bí tá a bára wá délé ní o ọmọ Odùduwà ẹ jẹ́ lọ jí ẹ jẹ́ ká jí ká fi mọ̀ ṣọ̀kan ebi ti wọlé wá kò sóúnjẹ mọ́ gbogbo nǹkan ló gbówó lórílẹ̀ ní o gbogbo ẹ̀ ti sú gbogbo wa pátápátá tẹ́ ẹ bá lọ ra nǹkan sìn tẹ́ ẹ bá padà lọ in the next 1 hour á ti tún lé 1000 lórí kálukú wá ń ṣèjọba rẹ̀ mọ̀ pé kò síjọba kálukú ń ṣèjọba rẹ̀ ni ojú òní ti wá àníró gbé sọnù bí ò ṣe bí ọmọ àánú á bá gbogbo wa rìnrìn àjò ẹgbẹ́ mi gẹ́gẹ́ kẹgbẹ́ mi débi rè ọmọ ọkọ Yorùbá àánú ni mo béèrè o ẹ fàánú wá mi rí ìkẹ́ ni mo béèrè o ẹ jọ̀wọ́ ẹ kẹ́ mi ẹgbẹ́ mi gẹ́gẹ́ débi rè o òrè ló kú lọ́rọ̀ mi o àánú ló kú lọ́rọ̀ mi ìkẹ́ ló kú lọ́rọ̀ mi o ẹgbẹ́ mi débẹ̀ tán pátápátá o gbogbo ẹni bá ní ikú wọn aṣáájú mi kú ẹ̀bẹ̀ tí mò ń bá dání wáyé o kó má kánjú pa mí tọ́ba tó ní mi ò bá ti kánjú pa mí o abùṣe tí ibùṣe ọ̀tá ń ṣe lásán ni gbogbo ọ̀tá tí mo ní o ọ̀tá Facebook pátápátá ọ̀tá àfà pátápátá ọ̀tá pásítọ̀ pátápátá gbogbo yín lẹ máa tàjẹ̀ mẹ́lẹ̀ ó máa tẹ̀yìn mọ́lẹ̀ ó débi ògo mi ní láyé ó kí gbogbo ojú òní tiwa nírò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ àkọ́ ìbínú ẹ bá wa ṣí ẹ̀ kó débi tó yẹ kó dé ẹ bá mi subscribe sí YouTube channel mi Eleha Yorùbá TV ẹ lọ bá mi subscribe ó ti yẹ kó ti pé ẹ wá dúró followers tí mo ní page mi tí gbogbo yín 1000 follower 1000 subscriber ní mi tí rí látijọ́ ìmọ̀ṣìmọ̀ bá yín jà 1000 ní mi tí rí lórí YouTube yẹn ẹ máa lọ click sórí ẹ̀ ó yẹ kí 1000 yẹn kó pé lẹ́nu ó yẹ kó pé tẹ́yìn 1000 bá kò nínú àdúró èyí tẹ́ ti wà lórí page yìí tẹ́ lọ bá mi lẹ́ẹ̀kan tẹ́ ni kò ní ẹyin ní nǹkan kan ká dẹ̀ máa lọ ṣe live fún bẹ̀ so ojú òní ti wà nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ lórí 08102893269 ẹ ṣe voice note ní omi ìfẹ́ máa gbọ́ hi hello òyìnbó is not my language Yorùbá is my language I'm a Yorùbá I'm all original ọmọkọ Yorùbá ojú òní ti wà ire lójú owó ń rí ire lójú gbogbo a máa rí nílà lọ ọdún ẹni bá ní ká lọ ká má dé ànídébá àánú kan táàrò kan á bá gbogbo wa rìnrìn àjò a kò pamọ́ ọdún mo kí gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì pátápátá ọdún ayọ̀ ọdún ayabo ọdún aya ìdùnnú fún wa ọdún ayọ̀ la máa ṣe ní wàrà wa tì báyìí láṣẹ Elédùmarè àánú á bá gbogbo wa rìnrìn àjò ẹni bá fẹ́ fún mi ní dátà ẹ bá mi sọ̀rọ̀ kí n fún yín ní nọ́mbà káàdì kí lè fi ṣe dátà ẹni bá dẹ̀ sọ pé òun fẹ́ ra iPhone fún mi náà ẹ bá mi sọ̀rọ̀ mo ní ìdí iPhone ojú òní ti wà ire lójú owó ń rí o ire lójú gbogbo a máa rí o. Play by TF card. ìgbàgbọ́ lè ní wọ́wọ́ ṣàwíyà ẹ má pariwo. tuntun ti dé o ìbànújẹ́ ò sí fáwọn o. ìgbà kan làwọn ń tún kínní. ìgbàgbọ́ èmi ìtúlẹ̀ àkọ́kù.
ìgbà kan lè ní wọ́wọ́ ṣàwíyà. ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́ ẹ wo ọmọ Yorùbá tuntun ti dé o àmọ́ ríre bára wa ṣe ẹ wò ìyá yìí fẹ́ jáde mò ń lọ ibì kan after 4 ládẹwà àná bá gbogbo wa gbé ojú òní tiwa ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp mi ò ire o.